sing, oh, sing, oh, praise the Lord. Bí ẹ bá mọ orúkọ rẹ̀ ẹ pè é jẹ́ kó gbọ́ olórúkọ àpèrire o. Wonderful, Counselor, Omnipotent, Mighty God, arúgbó ìgbàanì. Orúkọ tó yàgbá. Bóyá wetin dey happen kí ló ṣẹlẹ̀? Wákàtí Jésù kágbó ṣùgbọ́n fún àtètè bọ́ ṣe o, ọba tiwa. Dance, 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 dance. Ìjó Jésù tuntun la gbé dé. Mo lè jó lórí agolo bí Jésù gbà mí láyé. Mo lè jó lórí agolo. I can do like this, I can do like that. I balance well. Mo lè ṣe báyìí dọ̀la ọba tó dá mi sí. Ọba tó dá mi sí. Oníṣẹ́ ìyanu màmá ni ọba tí mo ní ó ń ṣe bẹ́bẹ́, ó ń ṣe bẹ́bẹ́, ó làjú afọ́jú, ó tún jí òkú dìde, ó onísun ẹ̀jẹ̀ san, òkú ọmọ Jáírù, ó rọ̀jò mánà ó fi okùn pupa níyà, omi jáde nínú àpáta. Ṣé wá rí bó ṣe gudugudugudugudugudu méje 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 yàyà mẹ́fà, ó ń ṣe bẹ́bẹ́. Ẹ̀tún mi à ń gbọ́ bí mo ṣe ń wí. Ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn gan. Tipẹ́tipẹ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ gbàdúyẹ̀ o. Jam question táwọn mọ̀ ọ́ kó wí fún wa. Ta ló mọ̀ iye ìràwọ̀ ojú ọ̀run? Àbò àgbọ̀nrín ta ló mọ̀ gbà tí wọ́n ń bímọ? Rísàbùwà tó ń bẹ ní ọ̀run tó ń rọ̀jò sáyé. How many litres táwọn mọ̀ ọ́ kó wí fún wa? Èèyàn mi jájò jájò. Bọ̀bọ̀ mi jájò jájò. Sìstá mi jájò jájò. Ó yá jùpá 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 jùpá. Ìwọ tí wọ́n sọ apá yẹn rọ̀ sí teaching hospital, ó yẹ kó lè jù dáadáa o. Ó yá jùpá 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 jùpá. Jùsẹ̀ 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 jùsẹ̀. Jùsẹ̀ 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 jùsẹ̀. Ó yá ẹ pàrékè f'Olúwa pàrékè. Ó yá ẹ pàrékè fún Jésù pàrékè. Èmi ò jẹ̀rí ọ̀fin láíláí. Ìbà ẹni tó dáyé ọ̀run ó ti wà láti pilẹ̀ṣẹ̀, ó fàyè sọlẹ̀ sórí omi, kò má sẹ́ni bí rẹ̀. Ìwọ lọ̀rọ̀ orúkọ àkọ́kọ́, ọba tí ń fọba jẹ. Mo wò títí kò yé mi iṣẹ́, àwọn wo ni wọ́n dámọ̀ràn pé kó máa jọba? Adé orí rẹ̀ níbo náà ti ṣe? Ṣóṣogbo ni àbí Ilé Ifẹ̀? Àwọn wo la fọba jẹ tí wọ́n dé ládé? Ẹ̀rù rẹ̀ ń yọ́ mi bá, àdìtú nìyàn èmi ṣe bá o. Ẹ̀yin enílù ẹ fìlú sọ̀rọ̀ kí n gbọ́ náà. Bẹ́ẹ̀ ò bá mẹ́rin ṣe bẹ́ẹ̀ ń gbóhùn erin. Bẹ́ẹ̀ ò bá mọ̀ sá ṣe bẹ́ẹ̀ ń jí ọlọ́bẹ̀. Òun làdìtú ayé, ìràwé ńlá tí sojú ọ̀run máa kìtì. Ìjì ńlá tí sojú ọ̀run máa huru. Ọba níní ọlá ààrẹ àgbà kakanfò. Ọlọ́wọ́ fẹ̀lá tí bá fẹ́fẹ́ yági oko. Àràbà ńlá tí gbani nínú ìṣòro. Abọ́lọ́pẹ́ fẹ́ lójú. Ọba tẹ́nìkan ò lè ràn lọ́wọ́ oko dúpẹ́. Mo bẹ̀rù rẹ̀. Èmi bẹ̀rù rẹ̀, ọba tẹ́nìkan ò lè ràn lọ́wọ́ kó dúpẹ́. Adójú tẹlẹ́gàn tí ń pè tí ogun, adójú tọlọ̀tẹ̀ tí ń pè tí ọ̀tẹ̀. Ajagun ńlá ọkùnrin ogun, ẹnìkan ẹ̀rù ẹnìkan ìjà, ọba ara kéńgé. Ajàmájẹ̀bi aláàfin ọ̀run, ọba ìyanu, ọba tó tẹ́lẹ̀ ayé bí ẹni tẹ́ni. Àràgbá yamuyamu aláṣẹ láyé,
aláṣẹ òdi ọ̀run àtàbàtúbú atófiṣẹ́ ogun rán agbọmọlà adákẹ́dájọ́ ọba èyí kò máa ṣe dádúró ọba tí ò ṣe rọ̀ lóye ọkùnrin ogun adìmáṣe túwò òbìrìkìtì ọlá ojúlówó ọgbọ́n òdodo ìmọ̀ràn ojúlówó ọba gbọ́lágorí ọlá awífúnnikáwí àràǹbarà ayínínú ọlá pitupitu ọlá onífẹ̀ẹ́ tòótọ́ gbẹ̀ngbẹ̀lẹ́kù ajàmájẹ̀bi atóníǹgbà aláṣẹ ayé agbọmọlà adákẹ́dájọ́ òjìrógòṣògo àràgbá yamuyamu akẹ́mọ̀ bí ojú kan lùkan pa paríparí ọlá pitupitu ọlá ọ̀rọ̀gùn ọmọ gàlè atófiṣẹ́ ogun rán alágbẹ̀dẹ àyànmọ́ jìnnìjìnnì ńlá tí ń bani lẹ́rù agbáméjì tó tún lérí ayé adìmáṣe túwò awífúnnikáwí arítúfitúpitú ọ̀ọ́ni àgbà tí gbogbo ayé ń wárí fún. èmi ò jẹ́rìí ọ̀fin láéláé ẹ gbọ́ ẹni mo ń yan Olúwa jù wípé kí ló dé ẹ dákun ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o. Are you playing? What type of playing is this? Ẹni tó fàyè mi dábìrà tó jọjú. Ó dárí ẹ̀ṣẹ̀ jì ó fún mi ní amnesty. Òun nìkan ó máa yìn títí ayé. Òun nìkan ni. Mi adágọ̀jọ́gọ̀jọ́ bá mi, ọba tí kì í jẹ̀bi. Ẹ wá rí fún, ó bá wọlé gbogbo lé apá lọ́lọ́. Bó bá ṣẹ́jú pẹ́, gbogbo òkè á mì títì. Ọba tó jù ní lọ tó lè jù nínú ni mò ń wí. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí fẹ́rẹ̀ bá ní ìmọ̀ bàbá ìmọ̀ ọgbọ́n bàbá ọgbọ́n tí ń fáyé mu bí omi. Ọba ìmọ̀dòye ó dá wọn lóhùn l'Ábùjá. Ọba jàjà tí ń bẹ ní Kẹjà. Ọba jájàjà tí wọ́n ń pè ní Àjà o. Ọba mọ̀dúdú tí ń bẹ ní Ìkòròdú. Ọba Jagunyè tí wọ́n ń pè ní Jáyè. Ọba abúlé tí ń bẹ lábúlé Ẹ̀gbá. Ọba ọ̀ṣọ́ tí ń sọ wọn lóṣòdì afúnni láì gbẹ́bọ ayọ́nu sí ni láì gba nǹkan ètùtù àlùpàyídà ọba tí ń gbóni lójú tó tó ọba. Iṣẹ́ Olúwa kò tiẹ̀ yé kò máa yé mi mo rò ó títí ó sú mi o mi ò tiẹ̀ comprehend ẹ̀gbọ́n ta ni artist tó kọ ìlà ọwọ́. Báwo lè ra ṣe ń bímọ òta ló lè sọ mẹ́mórì káàdì tó ń bẹ nínú ọpọlọ how many kìkì. ṣé ẹ rí mọ́mì ẹ̀yin ẹ jẹ́ ká imagine àtìgbà tí wọ́n ti bí wa láti ìpínísín láti ìrákòrò tá a ti dàgbà ẹlòmíì kàwé ó di professor nínú ọpọlọ kónkóló yìí náà ni mi gbọ́ rí kán gbìyànjú lọ́lé ìwòsàn kan ní pé àìsàn tí ń ṣe ni pé mẹ́mórì rẹ ti full ṣé ti gbọ́ rí ẹ tí gbọ́ rí àwọn mọ́mì kan bẹ́ ń bì àwọn dádì wa kan bẹ́ ń bì bísínẹ́sì tí ń bẹ ní ọpọlọ wọn ó lé ní 10 síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ jí wọn lójú oorun báwo leléyìí ẹ jẹ́ imagine memory card tí ó ń bẹ ń bì báyìí sir ó máa tó how many gig? Okay, let's do this. Yorùbá bọ̀ wọ́n ní pé ibi tí ò bá ti sí ilẹ̀ láti jí yẹn kẹ́ béèrè lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ how many gig ni wọ́n ń lò. Kí ló sọ? Ẹ ti wọ́ bènìyàn ṣe pọ̀ tó ń lé ayé fingerprint ò papọ̀ ìyanu ńlá. What a mighty God we serve. What a mighty God we serve. Oníkan dá ṣèjọba òwe kò ní gbìmọ̀ arúgbó ọjọ́ balógun ọ̀run. Tinubu ló yan mínísítà kò lólùdámọ̀ràn kò ní special adviser kan. Ẹgbọ́n ta ni minister for peace. Kí lẹ wí? Ẹ ti gbọ́ ta ni minister for provision. Mínísítà wo ló ń pèsè fún wa? Irọ́ ni minister ọba wa. Ọba wa belongs to God. Ẹ pàtẹ́wọ́ fún Ọlọ́run yẹn dáadáa.
ṣé bí gbogbo ladies and gentlemen ní náà ké sí mi wọ́n ní Yomi Olabisi máa bọ̀ wá bá wa jó wá bá wa yọ̀ wá bá wa kọrin wá bá wa lùlù orin àpàlà titun àti gbèdé wájó brothers and sisters wájó daddy and mommy wájó ladies and gentlemen wájó orin yẹn tún gbòde ẹ̀yà mi jìgìjìgì kẹjọ ó ti yá 1 2 3 4 5 mélèé nìkan jó. sọ pé my daddy. sọ pé your baby is singing. ìgbóhùn ẹ̀yìn gan. sọ pé my daddy. wípé your baby is singing. sọ pé my lover. Your baby is singing. Sọ pé my bestie. Your baby is singing. I will be singing and dancing and chanting till eternity. I will be singing and dancing and chanting till eternity. Ẹ̀yin ọba ògo òun ni Ọlọ́run yìn fún iṣẹ́ ìyanu rẹ̀. Èyí tí yóò ti fi hàn ó wà pẹ̀lú àwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn lóru ẹ̀yin áńgẹ́lì dídán ẹlùdùrú wúrà kí gbogbo yín júbà tẹ́wọ́jú rẹ ní gbogbo jọba rẹ báyé ti yín iṣẹ́ rẹ yóò máa yìn fi ìbùkún fún Olúwa ìwọ kan mi. Àwa tí a bá mọ ẹsẹ̀ kejì orin yẹn ẹ jẹ́ ká jọ kọ. Ẹ̀yin fún rápadà tí gbogbo ọkàn. Ẹ̀yin fún rápadà tí gbogbo ọkàn. Yìnyín fún orísun ìmúláradá. Fún inú rere àti ìtọ́jú rẹ̀. Fún dánilójú pé ó gbọ́ wa. Ẹ̀yin áńgẹ́lì dídán lùdùrúra kí gbogbo yín júbà tẹ́wọ̀n ojú rẹ̀ ní gbogbo ìjọba rẹ̀ báyé tí iṣẹ́ rẹ̀ yóò máa yìn fi gbogbo fún Olúwa ọkàn mi. Ẹ̀yin fún ìdánwò bí okùn ìfẹ́ tó ń so wá pọ̀ mọ́ àwọn ohun ọ̀run ìgbàgbọ́ tí ìṣẹ́gun ìrètí tí kì í ṣá fún ilé ògo tó ti pèsè ẹ̀yin áńgẹ́lì dídán ẹlùdùrú wúrà kí gbogbo yín júbà tẹ́wọ́jú rẹ ní gbogbo jọba rẹ báyé ti yín iṣẹ́ rẹ yóò máa yìn ẹgbẹ̀rin iṣẹ́ rẹ yóò máa yìn. Fi ìbùkún fún Olúwa ìwọ kan mi. Kí a tó lọ jó ẹ tún gbọ́. Ojú ti rí tó nílé ayé. Bí ẹ bá bi mí léèrè, máa ríro máa rí sọ. Káṣà mi àdúpẹ́. Mélòó la fẹ́ sọ, mélòó la ó ròyìn. Ṣé wípé àánú lè kan irú àwa? Ẹ̀wẹ̀ ni àbáta kí á fira tùpá. Mo dàjí tanáwó ẹ̀dá ò láròpin. Who dash monkey banana? Tá mọ̀ mi, tá mọ̀ràn mi, ká má purọ́ ọba èyí ń dábìrà. Ó gbé tálákà láti inú èrùpẹ̀ o, ó gbé wọn jókòó pẹ̀lú ọmọ aládé. Ìrìn àjò mo bá Jésù rìn èyí pé mi, ó pé mi jọjọ, ẹ bá dúpẹ́. Ṣẹ́rí, ìjó tí a fẹ́ jó ń sìn, tó bá rí èèyàn tí ò jó lẹ́gbẹ̀ẹ́ ó yẹ kó fura sí. Ṣẹ́gẹ̀t. Mọ́mì, ṣe rí àwọn ijó tí ẹ ti ń fi pamọ́ díjọ́ wedding ọmọ yín yẹn? Ẹ jó ń bí láàárọ̀ yìí. Ṣẹ́gẹ̀t. Ìmọ̀ bá mi kí Jésù mi o, gbogbo iṣẹ́ òwò tí mo bá Jésù yìí ṣe, ó pé mi gan ni,
ó gbé mi gan. Ìrìn àjò mo bá Jésù rìn, ó gbé mi púpọ̀ ló jẹun wípé thank you sir. Arúgbó ọjọ́ ẹ máa ṣeun bàbá lókè àmọ́pẹ́ wá wá. Bàbá lókè àmọ́pẹ́ wá wá. Thank you sir. Arúgbó ọjọ́ ẹ máa ṣeun bàbá lókè àmọ́pẹ́ wá wá. Bàbá lókè àdúpẹ́ ẹ ṣé. Thank you sir. Arúgbó ọjọ́ ẹ máa ṣeun bàbá lókè àmọ́pẹ́ wá wá. Ọpẹ́ olóore àdáǹdátán ẹ fi sọ̀rọ̀ mi. Bí a bá ń dúpẹ́ látòní dọ́là kò lẹ́jọ́nú rárá. Àkàìmọye ohun ojú ti rí tójú ò fọ́ o. Mélòó la fẹ́ ròyìn ohun etí ti gbọ́ tétí ò di. Ẹ wo àwọn kan tilẹ̀ ń béèrè báwo lẹ ṣe ń ṣe é. Wọ́n ṣe àsáímẹ́ǹtì, wọ́n fẹ́ mọ bó ṣe ń ṣẹlẹ̀. Àwọn kan ní ṣòun nìkan ni wọ́n ní àánú tí ẹ rí gbà ó pọ̀ jù. Wọ́n ò mọ̀ wípé Olúwa ni transformer tó ń tanná. Olúwa ni transformer tó ń tanná. Olúwa ni transformer tó ń tanná. Wọ́n wádìí rẹ̀ assignment. Olúwa ni transformer tó ń tanná. Wọ́n wádìí lójoojúmọ́ báwo la ṣe ń ṣe é. Olúwa ni transformer tó ń tanná. 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 Ẹ fi iye sọ̀rọ̀ mi. Àbí ta ló ń tanná fún ọ? Olúwa ni àbí? Ṣẹ́rí lẹ́yìn ètò yìí bí wọ́n bá ń bí ọ lérè pé bóòlù ṣe ń rí ṣe. Tí wọ́n bá bèrè pé bí Nàìjíríà ṣe le tó láyé 1000 per litre síbẹ̀síbẹ̀ o tún rí oúnjẹ òjò ṣe orí ń jẹ. Má bẹ anybody yagi gbọ́n tí wọ́n máa sọ. Wọ́n sọ pé Olúwa ni transformer tó ń tanná. Let me hear you say Olúwa ni transformer tó ń tanná. 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 Olúwa ni transformer tó ń torí wọ́n wádìí rẹ̀ assignment. Olúwa ni transformer tó ń tanná. Wọ́n wádìí lójoojúmọ́ báwo la ṣe ń ṣe é. Olúwa ni transformer tó ń tanná. Look here now, we want to return all glory to that God now. Do like this, Sheba. Wherever you are, do like this. But to my so wait, yes sir, yes sir. Let's go now. Yes sir, yes sir. Me go, yes sir. Yeah, Olórí Ogun, yes sir. Yeah, Mose Tuwale, yes sir, yes sir. Ọ̀gá ńlá, yes sir, yes sir. Commander, yes sir. Yeah, Olórí Ogun, yes sir. Yeah, Aramanda tó gbáyé ró, olówó orí mi. Ọba gbogbo ayé, ó sí ní Facebook, ṣùgbọ́n gbogbo ayé ló ń fèsì rẹ̀. Ó sí ní Twitter, ó sí ní Instagram, ṣùgbọ́n gbogbo èèyàn ló ń follow rẹ̀. Ọwọ́ méjì fèèyàn kan, àbíyọ̀ ló yá fan, ó yá olówó orí ayé, ẹsẹ̀ bá fún àbíyọ̀ ló yá fan. Ọwọ́ méjì fèèyàn kan, ọ̀gá ńlá, àbíyọ̀ ló yá fan. Olórí ogun ayé ẹsẹ̀ bá fún àbíyọ̀ ló yá fan. Your love will just dey make me wanna mú jòjò. I wanna dance yo. Ijó tí mo jó yẹn ò tó, màá jó sí fọ́ba ògo. Ó yá jó bí Dáfídì, ìjọ pẹ́. Jó bí Dáfídì, ìjọ pẹ́. Tó lè jó bí Dáfídì, ìjọ pẹ́. Dásí àfúnbà mi, ìjọ pẹ́. Ẹ jó bí Dáfídì, ìjọ pẹ́. Ó yá jó bí Dáfídì, ìjọ pẹ́. Tó lè jó bí Dáfídì, ìjọ pẹ́. Jó bí Dáfídì, ìjọ pẹ́. Wait, look at. Ẹnìkan kọrin kan nígbà kan, ó wá tayọ ayé rẹ̀. Ó pè rẹ̀ ní ọ̀gá ńlá, ta gangan níjọ́ ọ̀gá ńlá. Jésù àbí. Okay, this is what we do now. A fẹ́ gbé fún báyìí pé òní ọ̀gá ńlá. Ó máa ká ọmọ èjì yẹn sókè báyìí, mo fẹ́ kó rí ọwọ́ ẹ̀. Wà á máa pariwo ọ̀gá ńlá, ọ̀gá ńlá.
Let's go now. Ó yá, ẹ bá mi pé orúkọ rẹ̀ ọ̀gá ńlá. Ẹ bá mi pé orúkọ rẹ̀ ọ̀gá ńlá. Ẹ bá mi gbé Olúwa tóbi ọ̀gá ńlá. Ìbá mi fògo f'Olúwa ọ̀gá ńlá. Ìbá mi pé orúkọ rẹ̀ ọ̀gá ńlá. Ẹ bá mi pé orúkọ rẹ̀ ọ̀gá ńlá. Ẹ bá mi pé orúkọ rẹ̀ ọ̀gá ńlá. Ẹ bá mi fògo f'Olúwa ọ̀gá ńlá. Wait. Help me hold a neighbor like this. Help me hold someone beside you like this. Ṣó ti gbẹ́ ní ẹmú. Tí ò bá ti lè jó, fílẹ̀ kó mọ́ ẹlòmíì, ṣó get. A máa wo àwọn tí wọ́n mú oore báyìí. Fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti rí àyájọ́ ọjọ́ èní. Ó máa drag ẹni ẹ wá síwájú báyìí. Ó máa drag ẹ wá síwájú báyìí. Gbọ́n tí wàá sọ fún un. Sọ wípé o lè pa mí láyò. Irọ́ ńlá. 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 Mo rà láyò mi. Mo rà láyò mi. Má jó sí iwájú. Má tún jó sẹ́yìn. Mo rà láyò mi. Okay, wait, look here. It's a best chasing by. Tí má sọ pé level mi ti change. Wá sọ wípé mo ti elevate. Let me hear you say mo ti elevate. Bimbo again. Mo ti elevate. Ó yá level mi ti change. Mo ti elevate. Kílẹ̀ ti wí. Mo ti elevate. I go buy Bugatti, mo ti ẹ̀lẹ́. Mara Benz, mo ti ẹ̀lẹ́. Wà á ra lé sí Magodo, mo ti ẹ̀lẹ́. Wà á tún ra lé sí Lekki, mo ti ẹ̀lẹ́. Mi ò ní pẹ́ gba visa, mo ti ẹ̀lẹ́. Wà á rè ìlú ọba, mo ti ẹ̀lẹ́. Ayé mi ti change, mo ti ẹ̀lẹ́. Kílẹ̀ ti wí, mo ti ẹ̀lẹ́. Ó yá sọ wípé carry me dey go. Jehovah carry me dey go. Carry me dey go. Jehovah carry me dey go. Carry me dey go. Carry me dey go. Carry me dey go. Jehovah carry me dey go. Tó sọ wípé take me higher. Jehovah take me higher. Take me higher. Jehovah take me higher. Wait, there's no time. Láàrin ìṣẹ́jú mẹ́ta tó kù. Ẹ ká jókòó, let's sit down. Láàrin 3 minutes tó kù. I want to teach us a simple song. It's a song I received recently. And before I do that, I want to celebrate the leadership of this church once again. Help me celebrate our fathers. Thank you, sirs, for this privilege. And I thank you, my daddy, Daddy Amusan. Thank you so much. Thanks for always. Help me celebrate the youth department of the church. Thank you. And I want to celebrate my wonderful big sister, Minister Samos. Thank you. Good to see you again. God bless you, man. Ẹ̀yin mélòó lẹ́mọ̀ tó ń jẹ́ àánú tẹ́ ti rí àánú gbà lọ́dún yìí. Àwa tí a bá rí àánú gbà ní orin yẹn lè yé o. Àwa tí a mọ̀ yìí pé agbára kọ́ Yorùbá sọ̀rọ̀ kan. Ẹ má bínú pé Yorùbá mi fẹ́ pọ̀ díẹ̀. Ìdí ni pé tá a bá dé ọ̀run Bíbélì sọ pé èdè kan náà la máa sọ. Yorùbá la máa sọ tá a bá dọ̀run. Reason yẹn. Yes, the Bible said we are going to speak one language. So mò ń sọ bẹ́ẹ̀ sí pé Yorùbá ló máa jẹ́. Yorùbá wọ̀ wọ́n pé òyìnbó lè fowó lé kòkó lóòótọ́. Àgbẹ̀ lè gbá inú oko kó mọ́ bí ọ̀dẹ̀dẹ̀. Kó so kó pọ́n bẹ lọ́wọ́ Olúwa. Kò rú mi lójú, mo mẹ́ni tó ṣàánú mi ò tọ́ sí rárá, mo kàn ráàánú gbà ni. Ìrìn àjò tọ́pọ̀ èèyàn rìn tán forí sánpọ́n, mo lọ mo bọ̀ mo dé. Bó ṣe tiwa mi ní mi ò bá tinú wọn ti gbàgbé mi.
mi ò tọ́ sí rárá. Mo kàn ráàánú gbà ní, kò rú mi lójú, kò rú mi lójú. Mo mẹ́ni tó ṣàánú mi ò tọ́ sí rárá. Mo kàn ráàánú gbà ní, torí ìrìn àjò tọ́pọ̀ èèyàn rìn tán forí sánpọ́n. Mo lọ mo bọ̀ mo dé, ó ṣe tiwa mi ní, mi ò bá tinú wọn ti gbàgbé mi ò tọ́ sí rárá. Mo kàn ráàánú gbà ní. Ẹ bá mi yọ̀, mo ráàánú gbà, ó jọ mi lójú. Mi ò mọ bó ṣe yí kàn mí, ká má purọ́ o, kò tilẹ̀ yé mi. Ẹ bá mi yọ̀, ẹ bá mi yọ̀, mo ráàánú gbà, ó jọ mi lójú. Mi ò mọ bó ṣe yí kàn mí, ká má purọ́ o, kò tilẹ̀ yé mi. Ẹ bá mi yọ̀, ẹ bá mi yọ̀, mo ráàánú gbà, ó jọ mi lójú. Mi ò mọ bó ṣe ká má purọ́ o, kò tilẹ̀ yé mi. Bí wọ́n bá ń pín ṣó yẹ kó kẹrù àwa ni. Bí wọ́n bá ń pín ṣó yẹ kó kàn wá. Kò rú mi lójú, mo mẹ́ni tó ṣàánú mi. Ṣé pé olófo lè padà dológo? Kò rú mi lójú, ó yé mi yéké. Kò rú mi lójú, mo mẹ́ni tó ṣàánú mi. Ìrìn àjò táwọn kan rìn tí wọ́n fara pa, mo lọ mo bọ̀ mo dé. Kí lẹ ti wí? Torí àánú ló fi bá mi ṣe. Àánú ni àánú ló fi bá mi ṣe. Àánú ni, kò tilẹ̀ yé mi, kò yé mi o. Àánú ló fi bá mi sọ̀rọ̀ sókè. Àánú ni àánú ló fi bá mi ṣe. Àánú ni, kò tilẹ̀ yé mi. Listen, tí n bá rántí ibi tó ti rí mi yé, mo rí pé àánú ni. Mọ́mí, tí n bá rántí ibi tó ti lọ mú mi, mo rí pé àánú ni. Ẹni abáta káfíra tùpà ọjọ́ sí, ó sọ mí dájí tọ́nà wò. Èmi táyé gbàgbé tí wọ́n fẹ́ jẹ mógún, mo dẹni tó ń pínlẹ̀ fún wọn. Àánú ni àánú ni àánú ni àánú ni àánú ni mo rí gbà o. Ọgbọ́n kọ́ o, agbára kọ́, mímọ̀ ṣe kọ́, ọjọ́ orí ò gbé. Àánú o, àánú o, àánú o, àánú ni àánú ni ló fi bá mi ṣe. Àánú ló fi bá mi ṣe. Sọ̀rọ̀, àánú ni àánú ló fi bá mi ṣe. Àánú ni, kò tilẹ̀ yé mi, ṣóyé ẹni. Àánú ló fi bá mi ṣe. Àánú ni àánú ló fi bá mi ṣe. Àánú ni, kò tilẹ̀ yé mi. Finally, he said, someone can know how to run very fast and yet not win a race. He said, favor is not unto the men of the wise. Agbára kọ́ o. He says, I will have mercy on whom I will have mercy on. Time and chance happens to them all. Ẹni bá ronú ẹ̀jìnlẹ̀ á lè dúpẹ́ lórí ayé rẹ̀. Mo wáyé mi látòkè délẹ̀, mo rí ọwọ́ Olúwa. Mo gbójú sókè mo wí pé, ta lẹni tó bí mi? Ta ló mọ̀ mí? Ta ló mọ̀ràn mi? Ta ló mọ̀ bí tí mo ti jáde wá o? Ta ló mọ̀ mí? Ta ló mọ̀ràn mi? Àánú ni ló sọ mí di nǹkan. Àánú ló gbé mi, àánú ló gbé mi. Àánú o, àánú o, àánú o, àánú ni ló ṣàn lórí mi. Ó wá dàbí ẹni wípé mo mọ̀ ọ́n ṣe. Wọ́n ń wò mí bí ẹni tó ti gbọ́n jù. Wọ́n ń wo ẹbí ẹni tó ti rọwọ́ mu. Wọ́n ò mọ̀ pé onílù mi ń bẹ nísàlẹ̀ omi. Ìró mi lásán lèmi mò ń jó lókè ni. Onílù mi ń bẹ nísàlẹ̀ omi. Aláàṣírí mi ó ń bẹ ní ọ̀run. Ó gbìn mi sáyé, ẹ̀ka ń bẹ lọ́run.
aláṣírí mi ó ń bẹ ní ọ̀run ó gbìn mí sáyé ẹ̀ka ń bẹ lọ́run kan tó rí mi mú wọn ó pa Jésù wọn ó la Jésù kan tó rí mi mú kan tó rí mi jábọ́ wọn ó pa Jésù wọn ó la Jésù kan tó rí mi mú nígbà tí àánú bá ń sọ̀rọ̀ protocols a máa dákẹ́jẹ́ ẹyọ kan ṣoṣo lọ́ba ìjòyè lè gbẹgbẹ̀rún kọ́ba tó wọlé ìjòyè lè máa halẹ̀ lọ́gán tó bàbá dé ẹnu wa wọ̀ o ẹnu wa wọ̀ wò wọ́n a máa dákẹ́jẹ́ ọmọ Ọlọ́run ni wá àríyànú àánú ni ló sọ wá di nǹkan èmi tá ayé gbàgbé tí wọ́n fẹ́ jẹ mógún mo dẹni tó ń pínlẹ̀ fún wọn àánú ni mo rí gbà o ó kàn ṣàánú mi ni kò yé mi o àánú ló fi bá mi. Let's take it together everybody now. àánú ni àánú ni àánú gbogbo èèyàn kò sọ̀rọ̀ àánú ni kò tilẹ̀ yé mi kò yé mi o àánú ló fi bá mi ṣe àánú ni àánú ni àánú ló fi bá mi ṣe àánú ni kò tilẹ̀ yé mi kò yé mi o àánú ló fi bá mi ṣe àánú ni àánú ni.